àpẹẹrẹ àwọn nǹkan tí ó máa jẹ́ kí èèyàn mọ̀ pé wárápá ti fẹ́ ṣe wọ́n eléyìí fún àwọn tó mọ̀ pé wọ́n ní wárápá ipò ti fẹ́ ṣe wọ́n. Wọ́n á rí i pé wọ́n ní bírú taste gbogbo bọ́n ṣe ń taste àwọn nǹkan bí oúnjẹ kò yàtọ̀ kò dàbí tó ṣe máa ń rí lẹ́nu àwọn tó kù. Kò dàbí bó ṣe máa ń rí. Ìgbà míì á rí i pé ojú wọn fẹ́ wípé gbogbo nǹkan wọn ò ríran dáadáa. Bóyá gbogbo ẹ̀ lọ sókè àti gbogbo ẹ̀ lọ upside down. Wọn ò ríran dáadáa. Ìgbà míì wọ́n á rí i pé ó lè jẹ́ ẹ̀fọ́rí. Ìgbà míì á jẹ́ pé èébì fẹ́ máa gbé wọn. So ní bírú àwọn àkókò yẹn irú nǹkan bẹ́ẹ̀ bíi wárápá yẹn ó ti fẹ́ ṣẹlẹ̀. Ẹni tí ó wàá mọ̀ pé ó ti ń ṣe òun irú nísìnyí bóyá èèyàn kan kọ̀ dúró bí èébì kò fẹ̀rẹ̀ sí ní gbé because àwọn aráalé tán wò yín ti ṣẹ́jú sọ àwọn àpẹẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ṣe oúnjẹ ní adùn oúnjẹ yẹn ò ní lọ lẹ́nu wọn ó wà bẹ́ẹ̀ ó jẹ́ normal thing tó wà bẹ́ẹ̀. Irú nísìnyí bóyá èèyàn kan tó ti fẹ́ ṣàárẹ̀ díẹ̀ tó jẹ́ pé bí èébì wá ń gbé ṣé ká sọ pé kẹ́niyẹn náà máa rò pé àbóyá òun ti ní wárápá ni. Bẹ́ẹ̀ kan kẹ́niyẹn máa rò pé bí àwọn ní wárápá bọ̀ ṣùgbọ́n tí irú nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ mo kàn sọ pé àwọn ọmọ tí ó ti ní wárápá sẹ́yìn bọ́n ṣe máa múra dúró ọ̀bí àwọn máa yọra wọn kúrò ní àárín àwọn èèyàn ọ̀bí akọ́ máa lọ sí ọjà ìgbà míì ó lè jẹ́ bí ọjọ́ méjì sí ìṣẹ̀lẹ̀ yẹn ni wọ́n ti máa rí irú àwọn àmì wọ̀nyí. So ẹni tó ti ṣe rí o lè sọ pé òkè tó pé àwọn nǹkan kan báyìí ṣe wípé wárápá ń bọ̀ nìyẹn rárá mo kàn fún yín ní àwọn àpẹẹrẹ tó máa rí fún ẹni tó ti ń ṣe so that ẹnìyẹn máa mọ̀ pé kí n má lọ sọ́jà o kí n mọ ibi tí màá máa rìn sí ní irú àkókò yẹn so that kò ní ṣe ní iwájú gbogbo èèyàn táwọn èèyàn máa sá then pé àwọn èèyàn máa rò pé tẹ́ni kan bí wárápá ń gbé ẹ jẹ́ ká try ká ṣàánú irú àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ má sá fún wọn bí àpẹẹrẹ ẹlòmíì máa ń gbabẹ̀ kú bí àwọn ọmọ mi máa ń gbabẹ̀ kú ọ àgbàlagbà mi máa ń gbabẹ̀ kú tí ahọ́n wọn tó bá lọ di respiratory system wọn ìmíì ó lè jẹ́ as a result of ọkàn the heart there will be rupture bí a ó ń gbọ̀n ó ń jack or something at that point in time ó máa ń result sí ikú. Ẹlòmíì tó jẹ́ pé ó ní ọ̀rá tó pọ̀ lára tí wárápá tún ń gbé àwọn òyìnbó máa ń pè kan ní stroke tí apá rọ ẹsẹ̀ àárọ̀ ń gbà míì àti máa rí àwọn èèyàn bẹ́ẹ̀ tí irú ẹni bá tún ní wárápá pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó kú. Tí a bá rí i pé irú nǹkan báyìí ń ṣe ẹnìkan tí a rí i pé ó ṣubú báyìí ń wòkè ẹ gbìyànjú kẹ́ ẹ yí ẹnìyẹn sẹ́gbẹ̀ẹ́ so that àwọn ẹ̀ kò ní block respiratory tẹ́nìyẹn lè mí at that point in time.